ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ní Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán. ẹ kú ojúmọ́ gbogbo ibi tó ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì alábòkun fún alálùbáríkà yìí kábíyèsí Ọlọ́run tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì báyìí ní tiwa Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ àfi ká gbà fún Ọlọ́run lèèyàn fi ní ìsinmi o. ó ní ọjọ́rú Wednesday ọjọ́ ìkẹtàdínlógún oṣù kọkànlá 2021 ìwé aláwìyé mi kò lè má sọ̀rọ̀ owó tí ò bá ti lè dáni ní gbèsè kò ní lè lání o. owó tí ò bá ti lè fọyàn mọ́lẹ̀ báyìí àmì nìyẹn pé bóyá business iṣẹ́ yẹn láì mọ́lẹ̀ àmì nìyẹn pé owó tó gbé ní ṣubú yẹn náà ló máa padà gbé ní dìde. ẹ̀bùn tó fìyà jẹ Joseph òun náà Yusuf òun ló padà gbé Joseph débi tó ga English ti ṣàmìdá sí o. Winners never quit, quitters ẹ̀ ń bá japa tó kánlẹ̀ tó gbé ńlẹ̀ kò lè ṣẹ́gun. ìròyìn náà wá ká o. Benjamin Adesina Ọlọ́runtọ́lá ní orúkọ tèmi. ìjìnlẹ̀ ní wéròyìn abala àkọ́ ó gbéra tán nìyẹn. kí ló ń fa ni láíláí forever. akójúmọ́ ọmọ níbi yóò jábá ti láǹfààní láti máa gbọ́ kan ní Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì ni Ọlọ́run ló kórìí bẹ́ẹ̀. kò sí nọ́mbà mi tó tún kù máa sọ dání. bẹ́ẹ̀ni. lẹ́yìn 9 nọ́mbà mi tó tún kù ó máa sọ dání. bẹ́ẹ̀ni. Ọlọ́run á fáwọn méjèèjì pálẹ̀ kábíyèsí Ọlọ́run àti 100 àti 9 kábíyèsí Ọlọ́run ló kórìí bẹ́ẹ̀. Ọláyẹmí Àkànní lórúkọ mi ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí àwọn ìwé ìròyìn tó wáde lápá tó mò ń wo The Punch lápá sì rè Vanguard lókè téńté mò ń wo ìwé ìròyìn The Nation ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ Premium Times rè o mo dẹ̀ ní ìwọ náà The Sun rè ó ṣáà wà tọmọ gidi sàn máa wúra yín leadership náà mo tún wo ètò náà tún sọ pé mo wáde ẹ wo pẹ̀lú àwọn àkọlé ọlọ́kan ìjọ̀kan tó kàn án dé ó náà wáde àwọn àkọlé ọlọ́kan ìjọ̀kan tó wọ́n dé. àyà ti bẹ́lẹ̀. iṣẹ́ ti yá nìyẹn o. eléyìí tí mo rí tó wọ́n dé gàdàgbà yìí nínú ìwé ìròyìn The Punch tó jáde ní àárọ̀ yìí sọ pé bí mo ṣe bọ́ lọ́wọ́ ikú rẹ̀ o látàrí afẹ́fẹ́ ìdáná bíi gáàsì jẹ́ pé ọdún gbáwò gbóòlà o níbo ta ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí mẹ́kò òṣìṣẹ́ atún ọkọ̀ ṣe kan ló ń sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ní mo ṣe ni èmi mo ṣe kọ̀ńdọ́tọ̀ ńbẹ tòótọ́ aládépọ̀ ọdún iná àtẹ̀síta oníròyìn tí mo fojú gan ní lówùúrọ̀ tòní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bàbá ti tẹ ọkọ̀ létí padà wo orílẹ̀-èdè Nàìjíríà láti gbó láti Europe mọ́ South Africa ìrìn àjò tí bàbá lọ wọ́n ti dé o bẹ́ẹ̀ ni. ọpẹ́ o ìwé ìròyìn leadership rẹ o pẹ̀lú àkọlé tó hàn dé pé ẹ wò ìdúnàdúrà tó dáa tó jẹ́ tòótọ́ kí ni ìdúnàdúrà yẹn ọ̀nà láyìn àjọsọ ọ̀rọ̀ tó jẹ́ tòótọ́ gidi nìkan ló lè yanjú ló lè ṣe ààbò fún Nàìjíríà tó lè mú kí á máa ta ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ tó sọ sókè orúkọ tó wọ́n dé ń bí dòdòdò Èkìtì gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Èkìtì ni o Káyọ̀dé Fáyẹmí ló sọ bẹ́ẹ̀ akáwó. àkòrí ìròyìn kan rèé tó kọ ní pé a lè dá ṣe a ò lè dágbé yàtọ̀ ságbélébù kódà wọn náà ò lè dágbé o tá ń sọ bẹ́ẹ̀ Ngige ni wọ́n ní ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ìjọba nìkan ò lè pè é má ṣètò owó irọ́ àfi ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa. ẹ wo a gbọ́dọ̀ fààyè gba criticism tó jẹ́ pé ìyẹn àtakò tó jẹ́ pé
ó mú kí nǹkan tẹ̀síwájú àwọn ìpínlẹ̀ Ebonyi ni o àwọn tó wà lóróyè ìjọba ló ń sọ bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ alátakò pé ẹ ń bá fẹ́ tẹ̀ iwájú láyé adarí ni o ọmọ ẹ̀yìn ni o ó gbọ́dọ̀ fi àyè ẹ lẹ̀ pé kí àwọn kan iná ò ní jó láìsí ìrànlọ́wọ́ atẹ́gùn ẹ̀ ń tẹ́tí lẹ́pọ̀ jù ìwé ìròyìn wo Nigerian Tribune ni mo torí lára ìmúni eégún ẹ̀ tó jáde láì àfàìrí nìkan tá a ti rí ẹ̀ kíkà ni. nínú àtẹ̀jáde ìròyìn tó tún wúde lówùúrọ̀ tó ní orílẹ̀-èdè United States ọmọ àti ìrọ̀fẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ ìgbésẹ̀ lórí àbájáde ìròyìn àwọn ìgbìmọ̀ amòfin lórí kínísẹ́ lórí ìfẹ̀hónúhàn takò àwọn ọlọ́pàá àdìbò lùjà SARS àwọn ìgbìmọ̀ ọ̀hún àbájáde wọn ṣiṣẹ́ lórí kíákíá. ẹ wo ẹni tó bá ti ṣetán láti ṣe àtúntò restructuring ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé ló yẹ kó di ààrẹ wa ló yẹ kó di ààrẹ wa èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Kòfẹ́sọ̀ Onwumesili ló ń sọ bẹ́ẹ̀ tani ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù Kòfẹ́sọ̀ Prọfẹ́ Igiwe ló sọ bẹ́ẹ̀ kí ló dé tán fi sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí ó ti jáde ìwé ìròyìn gbogbo Nigerian Tribune náà ni àákàwó. nínú àtẹ̀síta ìròyìn tó jáde lówùúrọ̀ tó blueprint mò ń wò yìí kábíyèsí ọlọ́run tako ìbọn rẹ̀ ńbó láàrin ọlọ́pàá àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ níbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ńbó ló padà jọrí sí kí ló ṣẹlẹ̀ ó ti jáde o àákàsí ti gbọ̀ yín. àwọn ACF Arewa Consultative Forum nìyẹn o wọ́n sọ̀rọ̀ sókè pé ẹ̀yin ẹ̀yà Ìgbò ẹ máa yàlẹ̀ mọ́ Káyọ̀dé ò lè mú kí ẹ di ààrẹ pé àbí eléyìí pé tẹ́bá ṣe eléyìí rárá wọ́n wá sí àlàkalẹ̀ pé kí ló lè fi yín láǹfààní láti di ààrẹ ní Nàìjíríà tó dáa jù ní àgbáńláyé yìí àwọn nkẹ́kẹ́ àti àwọn nkẹ́kẹ́ ni o ìwé ìròyìn wo ni mo ti lára yìí àkàwó. nínú àtẹ̀síta ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní ilé ẹ̀kọ́ gíga fáfitì Ìlọrin kábíyèsí ọmọ àti júwe ọ̀nà lé yẹn fún ọmọ akẹ́kọ̀ọ́ tó na olùkọ́ rẹ̀ obìnrin nílé ẹ̀kọ́ ọ̀hún kódà ó nà débi wípé kábíyèsí ọlọ́run. bó ṣe wà nú ìwé ìròyìn pọ́ǹsì ẹ̀mí kan ló ń gbénu wa o pé wọ́n ti ẹ̀ júwe fún nìkan wọ́n tún fà á lé àwọn tẹ́ pé èèyàn kì í ṣe irú ẹ̀ kó wá mú jẹ́ o ó lọ ṣàlàyé rẹ̀ níwájú àwọn tẹ́ pé eléyìí tí mo rí yìí o ìwé ìròyìn The Punch ló sọ pé àwọn kan orí wà ní wọn kì í ṣe orúkọ ẹnìkan àwọn àjọ kan nìyẹn pé kẹrí mínísítà fún ìsọfúnni ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé Lai Mohammed ó yá ẹgbàṣẹ́ ní ọwọ́ ẹ̀ àti àwọn nǹkan kan kí ni wọ́n sọ ta nọ́mbà sọ̀rọ̀ wọ́n ń bá ẹni àkọ́kọ́ ní Nàìjíríà tó dájú ní àgbáńláyé ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ pé ó yá ń táwọn wíì ní kẹ́ ṣe fún nítorí kíni ẹni tẹ́tílẹ̀ pọ̀ ju àká. nínú àtẹ̀síta àkórí ìròyìn tí mo ti fojú gan ní lówùúrọ̀ yìí kódà The Guardian ló tẹ̀ ẹ́ síta ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o láti máa láti fi ìyà tó tọ́ jẹ àwọn awakọ̀ tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ní láti bójú ọ̀nà orí afárá láti bà á jẹ́ ìjọba àpapọ̀ ti ṣetán láti gbé ìgbésẹ̀ láti máa fi ìyà tó tọ́ jẹ wọ́n. ẹ wo tí ìjọba ìpínlẹ̀ Èkó Lagos tán bá ti kùnà láti gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ níbẹ̀ ṣe àdéhùn látàrí ìjábọ̀ àwọn ìgbìmọ̀ pé ensars Lẹ́kì 2020 October wo a tẹ gbogbo àbájáde ẹ̀ máa tẹ èmi kọ́ o a tẹ síta báyìí ni ẹnìkan ló Adégbòrúwà ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju amòfin ó ní wọn a tẹ gbogbo síta ni wà ní wẹ̀rẹ̀ The Guardian. mo dẹ̀ jẹ́rìí ẹ̀ tó bá ti tẹ̀ síta tó bá ti rí báyìí. àfiṣe ni kíkà ni. iná tẹ̀síta ìròyìn tó tún jáde lówùúrọ̀ tó ní àjọ ẹ̀ṣẹ̀létò ààbò ẹni láàbò inú wọ́n ti fọwọ́ sí kófin máwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ń jí ohun èlò ọkọ̀ rélùwé wọ́n ti fọwọ́ sí kófin mú wọn níbo gbogbo ẹ̀ lákàtí tó gbọ̀nyún ẹ má gbé kúrò bẹ́ẹ̀ mọ́lẹ̀ Nàìjíríà ni. kábíyèsí Ọlọ́run ìwé ìròyìn PM rèé o mo rí eléyìí tó lé téńté sí apá sí mi pé àìwọ́ ó ní ìyá ọlọ́mọ mẹ́rin kan tó jẹ́ pé ọmọ ọdún méjì gan tó jẹ́ pé àbíkẹ́yìn pọ́npọ́rẹ́ pọ́là ọmọ kò bá kú bọ̀wọ́ o ọmọ tó gbé sẹ́yìn gan kí ló dé kí lẹ́ni lẹ́ni sí eégún ẹ̀ tó jáde ti kú láì wò ni o àkàwọ́. nínú àtẹ̀síta ìròyìn tí mo tún fojú gan ní lóòrọ̀ yìí ìyẹn nínú ìwé ìròyìn Daily Independent gómìnà ìpínlẹ̀ Delta Senator Ifeanyi Okowa ó mà ti rọ ìjọba àpapọ̀ ẹ wò ó ẹ pèsè iṣẹ́ ẹ wá bí iṣẹ́ ṣe máa pọ̀ jáǹtìrẹrẹ ó ní kò sí méjì o ó ní èyí ló lè mú ẹ̀dínkù bá
ètò ọ̀rọ̀ ààbò tó ń ṣe ségesège kódà òun ló lè mú kó dóhun ìgbàgbé. káàbọ̀ ìpínlẹ̀ delta yẹn náà ni mo gbà lọ báyìí o ìwé ìròyìn pm ni mo ti rí pé wọ́n kéde mẹ́kùsẹ́rí ní ọ̀dọ̀ tiwa ń bí o ní ìpínlẹ̀ delta state ń bí kò sí àyè pé inú ibì kan pé ọbọ̀ dúdú funfun tóbi ó ti rin ìwòrè gàǹgà pé kò sí ní tó jọ sẹ́ẹ̀ ní apá ọ̀dọ̀ nípínlẹ̀ tí àwọn ń bí o wọ́n fi ọ̀rọ̀ sí ẹnu ẹnìkan eégún ẹ̀ tó jáde kúrò láì wọ́gbọ́ ẹ̀ mò ń wò yìí kíkà ní àká o. nínú àtẹ̀síta ìròyìn tí mo tún fojú gan ní àkórí ìròyìn kan rèé tó jù lálálá tó ń jò bìrìbìrìbìrì káàkiri nínú ìwé ìròyìn àtẹ̀síta pm news mo ti fojú gan ní ẹ o ibi tí gómìnà ìpínlẹ̀ Ondo gómìnà Akérédolú tó ti yan ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí adarí àgbà àjọ kínní àkà kódà àwọn mẹ́rìnlá mi gẹ́gẹ́ bí kọmíṣánná ìpínlẹ̀ Ondo ló yàn wọ́n. kábíyèsí Ọlọ́run àbá olódùn ṣé ìyá lẹ́nu ní mọ̀sán máa mú kíkan láyé tára máa fún lọ́kọ́ tí ò ní lóko sọ́dọ̀ ara ẹ̀. gbogbo èèyàn kan ló máa gọ̀ títí débi pé akọ̀dì síta wọ́n á máa ṣe gbọ̀nsẹ̀ sínú ilé láyé gbogbo èèyàn kan ló máa gọ̀ débẹ̀. àbá olódò odò tí agbọ́n tí yóò gbẹ mo ti kọ́lẹ̀ tí pẹ́pẹ́ ṣe làbù díẹ̀ díẹ̀ lágbára Ọlọ́run káyà lọ sókè lọ́hùn jẹ́ lágbára Ọlọ́run báyìí a máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùngbà FM 100.9 o tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn ó gbéra tán nìyẹn o mo sì di ìròyìn lápá ọ̀dọ̀ tèmi pẹ̀lú ìwé ìròyìn Punch àkọlé tí mo rí yìí tó wọ́n ṣe pé bí mo ṣe bọ́ lọ́wọ́ ikú òjijì látàrí afẹ́fẹ́ ìdáná tó ń gbóra ó níbo ní Ládìpọ̀ ní Mùṣín ní ìpínlẹ̀ Èkó nìyẹn o àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni o ó ní òun nìkan ní òròjọ́ ẹni tó bímọ méjì tó ń gbàná mẹ́ta ó ní ẹjọ́ wí lọ́láyé ṣe o òun ló dífá fún ròyìn tó wọ́n dé pé ní ọjọ́ tíìsìdì ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ní ọ̀jẹ̀kúnlé òpónà ọ̀jẹ̀kúnlé ní Ládìpọ̀ ní Mùṣín ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ó ti hàn dé pé afẹ́fẹ́ ìdáná ní aago mẹ́jọ àárọ̀ ó kàn ní gbólá o eléyìí tó fà á tí àwọn kan farapata tí àwọn kan míì tún bàjẹ́ gẹ́gẹ́ bó ti hàn dé bí ṣe ọ̀rọ̀ English àmì ni ó ní bed of lie is a bed of tongue tí yẹn bá tẹ́ bẹ́ẹ̀dì rọ ibùsùn rẹ̀ báyìí lágbára Ọlọ́run tó bá sùn ní báyìí á kàn máa gúnyàn ní ara ni òun ló dífá fún tẹ́ pé ẹni tẹ́ pé ìkànnì àwọn òṣìṣẹ́ àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì emergency management agency ní ìpínlẹ̀ Èkó tẹ́ pé ńgbà tó ń bá àwọn oníròyìn Punch sọ̀rọ̀ pé òótọ́ ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àmọ́ ẹni lẹ́ni ó fi ọgbọ́n sí díẹ̀ sí ọ̀rọ̀ ìwé Aláwìyé mi ni ó ní ẹni lọ́gbọ́nú kì í sọ̀pọ̀rọ̀ kò wá sọ nípa pé iye èèyàn báyìí ló farapa báyìí ló bá kọ́ gẹ́gẹ́ bó ti nà àmọ́ ṣùgbọ́n ṣáà ẹnìkan tẹ́ pé ní àbí mi ṣe bọ́ lọ́wọ́ ikú rẹ̀ ó wá jẹ́ ẹni tẹ́ pé orúkọ ẹ̀ wọ́n dẹ̀ ń bí o pé Ahmed ní orúkọ ẹ̀ o gẹ́gẹ́ bó ti nà ó ní ọmọ sẹ́lò òun kọ́sẹ́ atọ́kọ̀ṣe ni ó ní tó jẹ́ kó rí yọ̀ òun kóun bọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ burúkú yìí ni pé mọ́tò kẹ̀kẹ́ ó kọ lu ọmọkùnrin kan tẹ́ pé ó ní ìfarapa ó ní eléyìí ló ti àwọn tẹ́ pé àwọn òjẹ́ kẹ́ni tẹ́ pé gbọ́mọdé yìí kó lọ pé eléyìí tó ṣe yóò dà ó lè lọ àmọ́ ṣùgbọ́n ìṣàpé òun pẹ̀lú àwọn tẹ́ pé ó ń du ọmọ yìí pé àwọn gbé ó di ilé ìwòsàn pé káwọn du lọ ó ní ilé ìwòsàn táwọn kan gbé dé ó ní wọn gbà ń bẹ̀ ẹnu eléyìí làwọn àtàwọn tó gbé lọ ilé ìwòsàn mi tẹ́ pé àwọn àgbà ọmọdé yìí ó ní bẹ́ẹ̀ ni ground telephone number fóònù ti dún ní pé Ahmed moluwa báyìí ti ṣẹlẹ̀ ìdán àpò ó ní lẹ́yìn eléyìí tó máa pàdé báyìí ó ní àwọn ọkọ̀ tó yẹ pé àwọn tún ṣe lọ́wọ́ àti nǹkan oríṣiríṣi ló yẹ kó bàjẹ́ ó ní àmọ́ tí wọ́n bẹ̀rẹ̀ nígbà tó bá sọ̀rọ̀ kó ní ó ní gbogbo òtí ẹ̀kan mi náà ó náà ti òun bọ́ lọ́wọ́ ewu àti ìjàmbá àti ikú ó ní ṣùgbọ́n ó ní torí pé ọmọ sẹ́lò òun kì í kúṣe òun ní àwọn ọ̀gá làwọn tó gbọ́kọ̀ fún ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ inú wẹ̀rẹ̀ The Punch ni mo ti kà á lára pé ẹni òjò pa tí ara ò pa ó yẹ kó máa dúpẹ́ ní ló fi ń ké alihamudulilayi ẹ mú wẹ̀rẹ̀ The Punch ẹ ká ó. nínú àtẹ̀síta rẹ̀ tó jáde lówùúrọ̀ tó ní kódà ilé independent gbé jáde níbi tí ìyẹn mínísítà tó ń rí sí iṣẹ́ àti
asùn yẹn àjọ òṣìṣẹ́ ló jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ ìjọba fọ́mìtì orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti sọ ní mọ̀tà ní sọ́kí sọ pé àwọn ti táwọn láti gùn léyìn iṣẹ́ lóbì àdílẹ́yìn sí mẹ́ta náà fún ìjọba tó bá kọ̀ láti fọwọ́ lu ìwé àdéhùn yìí tábìlì pọ́ léyìí tí àwọn tètè kó tó nípa àwọn kílé èèyàn iṣẹ́ lónìí nìkan bíi oṣù mẹ́sàn-án sẹ́yìn táwọn ti ṣe ẹni tó bá jẹ́ mínísítà ó ṣàlàyé ní ọ̀rọ̀ rẹ̀ lórí ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó lòun gbàgbé pé ibi oṣù ẹ̀ bó ṣe tẹ̀wọ̀ sí àgbé kò fi bẹ́ẹ̀ sí lọ́wọ́ òkèdè dé bá ipò náà tí ń tó rẹ̀ díẹ̀díẹ̀ àti wípé lórí wípé owó ọ̀nà àti láti pèsè owó fún ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ láti pọ̀ fi ṣàtìlẹ́yìn lórí kíjọ tí ìjọba nìkan tó lè dáṣe ó sọ ọ́nà òun mẹ́lẹ̀ dájúdájú nítorí wípé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lòun ti ká kódà ilé ẹ̀kọ́ girama ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè nàìjíríà lòun ti ká ó ní ìdílé tó ń ṣe mọ́ dúdúdúdú ó wà ní kúnra rẹ̀ ó ní lórí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ ààrẹ fún àwọn àjọ asùnyìn àjọ òṣìṣẹ́ tọ́jú olùkọ́ lẹ́ẹ̀kọ́ kan fáfitì tó sọ wípé àwọn ṣetán láti gùn lè yọṣẹ́ lónìí látàrí bíjọba ṣe kọ̀ láì bọ́wọ́ lu ibi àdéhùn àwọn ni ó wá ṣe kìlọ̀kìlọ̀ ní ó ní ẹ̀wò kò bá dà kò bá sùn ẹjẹ́ ẹjọ́ fẹ́ gbogbo ètò ló tó torí pé gbogbo ẹ̀kẹ́ ẹ̀dá mórí ẹ̀sọ́ ìjọba nìkan ò lè dá ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àgọ́ ni o àjọ gbogbo wa ni. ẹ bá ní ìròyìn yìí ẹ lọ sínú ìwé ìròyìn Daily Independent àtẹ̀síta àwọn tó jáde lówùúrọ̀ tòní níbẹ̀ lẹ ti máa bá pàdé. ẹ̀yin olúwa lógo ìjọ Holy Ghost Fire Apostolic Land of Mercy fọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years orí òkúta Ìkòròdú kú àlejò ọlọ́run àwọn ọmọ ogun ìsọjí àgbàyanu ọlọ́jọ́ méje la fi bẹ̀rẹ̀ ètò nínú ọgbà ilé ìjọsìn wa. Number 1 Holy Ghost Pray orí òkúta Ògúntù Ìkòròdú láàrin agogo 6 àrọ̀lẹ́ sí 8 alẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ ní sátidé ọjọ́ àbámẹ́ta ogúnjọ́ sí ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù yìí. Àkórí ọ̀rọ̀ Jésù ọ̀dọ́ àgùntàn ọlọ́run. Àwọn òjíṣẹ́ ọlọ́run ti gẹ̀gùn kalẹ̀ láti já pátápátá lórí ètò àtọmọ ogun rẹ̀. Àwọn bíi Prophet Ezekiah Ọládèjì, Prophet Emo Ọlọ́wẹ̀rẹ́, Prophet Roland Olúwọlé, Prophet J.A. Adéàgbò, Prophet Níyì Olópọ̀rọ̀kú, Pásítọ̀ Gbénga Afọláyan, Pásítọ̀ S.A. Adéjìmí, Pásítọ̀ C.O. Adékúnlé, Pásítọ̀ C.A. Nwachukwu àtàwọn òjíṣẹ́ ọlọ́run jàǹkànjàǹkàn míì. Àwọn olórin ẹ̀mí pàpà ò ní gbẹ̀yìn bíi dókítà Bọ́lá Ààrẹ, Olúwabùkọ́lá Akin Adéṣẹ́wẹlẹ̀ Jésù, Ayọ̀ Owó Ẹ̀jẹ̀ àtàwọn akọrin ìjọ Sunday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá nísìn ìdúpẹ́ láago 10 òwúrọ̀. Prophet David Ọlọ́tẹ̀jọ bàbá White ni ó gbà ó lálejò wọn ò bá lè wá ó ti gbà pé ní tòótọ́ Jésù lolúwa. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ jìnlẹ̀. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tẹ̀síwájú ìwé ìròyìn leadership ló wà lọ́wọ́ mi báyìí mo rí eléyìí tó wọ́n dé ń bẹ̀. ìjọ sọ̀rọ̀ láti inú ọkàn mímọ́ wá nìkan ló lè ṣe ààbò Nàìjíríà ló lè mú kórí bí a ti fẹ́ kórí o kágbà olùgbàjọ pé èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ kórí èmi kọ́ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o Fáyẹmí lórúkọ tó wọ́n dé ń bí o gómìnà tó wà lórí ní ìpínlẹ̀ Èkìtì yẹn ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni o ó ní bí ọ̀gẹ̀dẹ̀ ó bá dùn ní dòdò ẹnu ara àkìrè ló ti ya gbọ́ bẹ́ẹ̀ ni bí iṣu bá máa rọ́ níyàn tí yóò ní lẹ́sẹ̀ tádẹ̀ tún gbomi ẹbí àwọn ará Èkìtì wọ́n sọ pé irú iṣu báyìí ní kẹ́ra kábíyèsí Ọlọ́run lórí fáfúrò jẹ́ pé ó wọ̀n dé yìí o gómìnà tó wà lórí ní ìpínlẹ̀ Èkìtì tí mo sọ náà ni òun ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ló ń sọ̀rọ̀ dímọ̀ ní àná òde yìí pé ẹ wo ṣe rí Nàìjíríà tó dájú ní àgbáláyé yìí kí àlàáfíà kó jọba kí ìṣọ̀kan kó wà kí nǹkan kó lọ bá ti fẹ́ kó rí ó ní kò sí nǹkan tó láti ṣe bẹ́ẹ̀ ó ní ìjọjókòó sọ̀rọ̀ pé nìkan nínú ọkàn mímọ́ ó wà ń bẹ́ẹ̀ níwẹ̀ pé ọkàn mímọ́ ti jẹ́ pé ọkàn ẹ̀tàn pé ló máa mú kélé ìṣẹ̀lẹ̀ ó sọ àkàsí àwọn àpẹẹrẹ oríṣiríṣi pé bí ẹbí kan bàbá ìyá ilé kan dàrú ó ní tí ọkọ bá ní ìyá jókòó ó yá àjọ sọ̀rọ̀ ó ní ẹ̀rí pé àlàáfíà máa jọba bẹ́ẹ̀ náà ni ọmọ àwọn òfẹ́ gbọ́dọ̀ kí ló ṣe ọmọdé yìí tán máa pè tán ní alágbèjà báyìí ni má ba orúkọ ajé ọmọdé corporation ni o pé ọ̀rọ̀ sísọ àjọ sọ pé ìyá tó ti nú ẹ̀ jáde pé eré náà sọ̀tún náà pé àádẹ́bù wọn òun wá sí ìṣọ̀kan gẹ́gẹ́ bó ti yàn dé mi ò ṣe ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní ètè tó dá ẹ̀rín lẹ̀ ló jẹ́ kí mo tó ká o ó ń sọ ilé ìdímọ̀ níbi tí ó ti jẹ́ pé òun ni olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò kan tẹ́ pé ẹlẹ́ẹ̀kẹsàn-án àtẹlẹ́ẹ̀kẹwàá àjọ̀dún sikh tí pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé wáyé ní Nnamdi Azikiwe University ní Awka ní ìpínlẹ̀ Anambra ní gómìnà Káyọ̀dé Fáyẹmí ló ti ń sọ ẹ́ pé agbóró gbé ọmọ Nàìjíríà tó dájú ní àgbáláyé yìí àtàwọn tó wà lórí láì yọ òun náà sílẹ̀ àtàwọn tẹ́ fi jì gbogbo wọn pé ohun tó lè mú kí àlàáfíà jẹba ìṣọ̀kan jọba Nàìjíríà kí Nàìjíríà kórí bá fẹ́ kórí wọn náà ní pé kí ni o àjọ sọ̀rọ̀ láti inú ọkọ̀ wá ilé àṣọ tó dùn ilé àṣọ àdàyànjú ẹ wo ohun tó sọ́pọ̀ o wọn wá fi ọ̀rọ̀ English sàmì báàkì wọn fi tìlẹ́yìn pé you cannot be breaking principle and be claiming promises pé kéèyàn máa ṣe lòdì sí ìlànà
kó dé máa wá retí pé irọ́ kò ní níbẹ̀ o ṣáàgì ògùn lọ́gbẹ́ o wá dé di ọkọ̀ ọgbẹ́ni sókè ní kó máa ro kò ní ro ẹ wo ẹni wọ́n mú ròyìn leadership tí mo ti ka díẹ̀ ńbẹ̀ èmi gbẹ́nu kó báyọ̀ ẹ̀ka ó. ọlọ́run tó mo ń jẹ́ ẹ̀rọ ìyá kan ní àtẹ̀síta ìwé ìròyìn tí mo tún fojú gan ní lówùúrọ̀ tó ní àní mo sọ nípa ìwé ìròyìn Daily Independent níbẹ̀ ni mo ti rí àtẹ̀síta ìròyìn tó sọ pé orílẹ̀-èdè United States ó máa ti pè fún ìjọba ìpínlẹ̀ Èkó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn máa ń wòye àwọn retí èsì ìgbésẹ̀ èyí tẹ́ máa gbé látàrí àbájáde yẹn ìròyìn àti iṣẹ́ ìwádìí àwọn ìgbìmọ̀ amòfin tó jẹ́ pé ẹ ṣàgbékalẹ̀ láti tí wọ́n ṣàgbékalẹ̀ nípínlẹ̀ Èkó láti ṣe ìtọpinpin omi ìwádìí lórí ìfẹ̀hónúhàn takọ̀ àwọn ọlọ́pàá dìgbòlùjà SARS ní pàtàkì jùlọ lè tó ṣẹlẹ̀ ní ìyẹn inú bodè ní Lẹ́kì ìyẹn Lẹ́kì tó géètì ní ọdún tó kọjá ó ní àbájáde èsì wọn àwọn retí ìgbésẹ̀ èsì èyí tẹ́lẹ̀ fi sí o là ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè United States tó kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà wọn ló máa sọ di mímọ̀ náà tó fi léde láàánú òde yìí ó ní àwọn ìjọba méjèèjì ọ̀hún ọ̀sán nímọ̀ wọn ní èsì tí wọ́n ṣe tán láti fèsì àbájáde ọ̀nà òkun retí rẹ̀ kódà wọn kò ṣàìsọ nínú ọ̀dọ́ fi léde wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé àní ó yẹ kí àti àwọn mọ̀lẹ́bí tó jẹ́ pé wọ́n fọ ara káṣá ló ń ṣẹlẹ̀ wọn ó ní gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí ẹ̀ fún náà àwọn máa fọwọ́ lẹ́rọ̀ báyìí àwọn ń wòye nínú ọ̀rọ̀ náà tí wọ́n fi léde yẹn ni tó jẹ́ aṣojú ìyẹn orílẹ̀-èdè ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ Èkó ó tún ṣàlàyé náà rẹ̀ ó ní ẹ̀wò àbájáde èsì yìí àbájáde iṣẹ́ ìwádìí àwọn amòfin wọ̀nyí ó ní òun ò ní purọ́ fún yín o ó ní bó ṣe jẹ́ gan lòun máa sọ ó ní inú àwọn orílẹ̀-èdè òun dùn sí gan ipe kódà àkọ́kọ́ náà ó ní kọ́kọ́ gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Èkó pé wọ́n gbà wọ́n láàyè wọ́n jẹ́ kọ́ ṣe wọn bó ṣe yẹ kọ́ ṣe ó ní ọ̀dẹ̀ fún wọn pé àkóyawọ́ ó wà nínú iṣẹ́ wọn àti pé iṣẹ́ ìwádìí tó jinlẹ̀ gidi ó farahàn nínú iṣẹ́ tó ṣe ó ní fún ìdí èyí òun gbójú bàdàbàdà kàkà fún wọn o wípé kíni torí pé wọ́n ṣiṣẹ́ ọgbẹ́ ṣe kọ́ṣẹ́ ṣùgbọ́n àgbájáde èsì tẹ́ máa fọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ òun làwọn dúró rè báyìí ẹgbẹ́ ìgbésẹ̀ kíá káwọn òbí tẹ́ fẹ́ forí ọ̀rọ̀ náà tì sí iná àtẹ̀síta ìwé ìròyìn Daily Independent tó jáde lẹ́tí máa bá pàdé lówùúrọ̀ tòní. mi ò tí ì fẹ́ lọ́bẹ̀ ó ti tì mí lọ́bẹ̀ ìwé ìròyìn Punch ni mo fọwọ́ mú báyìí pé látàrí ti EndSARS náà ni àbájáde àwọn kan rè oríwà wọn ní ẹ̀wọ́ ẹni tó jẹ́ mínísítà fún ìsọfúnni ní Nàìjíríà tó dájú ní àgbáláyé Lai Mohammed pé ó yá ẹgbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ o torí pé ó hàn dénú ìwé ìròyìn pé ó pa irọ́ fún Nigerians ẹ sì ń bẹ lẹ́yìn fún èmi ẹ̀yin àwa àwọn àkọlé tí mo rí tó wọ́n dé bẹ́ẹ̀ ni ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àgbàlagbà tí ó dẹ́kun àpárá ṣíṣe kò ní dẹ́kun àbùkù kíkan nígbà tí àgbàlagbà tó ní yáyáwó mi yẹn náà ní ẹjọ́ àárẹ̀ ẹni yẹn fi gbẹ̀yìn ni o torí pé àwọ̀ pé ẹ̀yin sí òun gẹ́gẹ́ bó ti hàn nínú rẹ̀ yìí òun ló ní fáfún ìjẹ́ pé àwọ̀ dé yìí pé àwọn àjọ kan tó rúkọ wọn jẹ́ Human Rights Writers Association of Nigeria tó yẹ pé àwọn tẹ́kọ̀ ń jà fẹ́tọ̀ ọmọ ìjẹ́ pé báírò àti ìwé ni wọ́n fi ń kọ́ ju wọn gẹ́gẹ́ bó ti hàn ní pé àwọn ní ẹ̀wò ẹni tó jẹ́ mínísítà fún ìsọfúnni àti àṣà ní Nàìjíríà tó dájú ní àgbáláyé ìyẹn Alhaji Lai Mohammed pé àwòyá látàrí pé ó pa irọ́ fún ọmọ Nàìjíríà tó dájú ní àgbáláyé látàrí ìṣẹ̀lẹ̀ ti Lẹ́kì tó gèètì tó yẹ pé wáyé ní 20 oṣù kẹwàá 2020 pé kò tiẹ̀ sí ìpànìyàn kankan bẹ́ẹ̀ ni kankan ò tiẹ̀ ṣe kí ni kò bá kú bọ́ ọ́n bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní rí ó máa dojú sí ni gẹ́gẹ́ bó ti hàn níbi ṣé wọ́n ní ọ̀rọ̀ English àbí ni pé anytime a lie is discovered integrity and respect is lost pé shames follow then relationship is destroyed ìgbàkigbà tó yẹ pé àyàn máa purọ́ akọ́mọ níyì ni nígbà tí ìròyìn bá ti wá lọ fún ọdún tí ọ̀kadà tí òótọ́ gbé ọ̀kadà àbò gbé aeroplane tó lé bàbá yìí á wá de pé ọ̀wọ̀ àti ọlá ẹni bẹ́ẹ̀ ó já kúrò nìyẹn ìbáṣepọ̀ láàrin ẹni bẹ́ẹ̀ àti pẹ̀lú ìtìjú ló máa dé wọ́n ní àwọn sọ ilé pé pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé kíyàn dẹ̀ yí lọ́kàlẹ̀ bí àpòwà pé àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ tẹ́kọ̀ wọn gbé kalẹ̀ pé ẹ ṣiṣẹ́ lórí ìwádìí tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ náà pẹ̀lú ìgboyà láì tiẹ̀ wojú ẹnikẹ́ni wojú ìṣe pé àwọn jábọ̀ fún ìjọba ìpínlẹ̀ pé iṣẹ́ akínni wọn ṣe o tó wá fi hàn dé báyìí pé yọ̀rọ̀ tó máa bò fógun ọdún báyìí pé òótọ́ ọmọ jọkọ̀ pé àwọn táwọn fẹ́ ni pé nǹkan mẹ́ta lọ́wọ́ pé ẹ gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ pé ẹ tún jẹ́ kí ẹ fà Lai Mohammed lé àwọn tẹ́ pé wọ́n jíyà àwọn tẹ́ pé wọ́n sọ pé olójó jẹ́ látàrí ilé pé abíyẹn ní ṣi gbogbo àgbáyé lọ́nà ni ẹ wo ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ wọ́n ní ìjábọ̀ yìí nínú ìwé tó yẹ pé wọ́n kọ pé òun rè page 1 page 2 mo rí mi pé 309 pé ó lé ní ọ̀ọ́dúnrún ojú ìwé tẹ́ pé wọ́n fẹ́ àwọn ìgbìmọ̀ tó kalẹ̀ tí wọ́n fi jábọ̀ pé ìpànìyàn wà fáwọn ológun ṣe tí wọ́n ń bẹ àwọn ọlọ́pàá tí wọ́n bẹ pé àwọn tẹ́kùn tó para gangan ó yẹ kán tó gba ìtọ́jú pé onírọ́ wọ́n jẹ́ kí wọ́n fẹ̀ tó wọn tó fi jẹ́ pé àwọn ọmọlọ́mọ ọkùnrin obìnrin wọn bá kó ẹ wo ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ onífà kìkì tán ó gbọ́dọ̀ ti ta ẹ̀ torí pé Àbújá yìí wọn kó má padà kiri ẹ̀ mọ́ nǹkan ẹ̀ bọ́ ọmọ tí ò ní yà kì í dégbò ẹ̀yìn ẹni wọn mú orin pọ́ǹsì ẹ̀yìn náà ẹ̀ka wo
nínú àtẹ̀síta ìwé ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ tó ní àṣàbàmúgbalọ̀ tíṣolú ìpínlẹ̀ Delta níbẹ̀ ni mo ti rí ohun tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó máa sọ ọ̀mùsọ nípa sínítọ̀ Ifeanyi Okowa lánàá òde yìí ó ti rọ ìjọba gbogbo ìjọba pọ́pọ́tà lórílẹ̀‐èdè Nàìjíríà látòrí ìjọba àpapọ̀ tó fi dórí ìjọba ìpínlẹ̀ ó ní tètè wọ́nà àbá tètè pèsè iṣẹ́ jáàtì rẹ̀ láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kí wọ́n níṣẹ́ ṣe ó ní ìgan ló lè mẹ́ẹ̀dínkù bá àti fi òfin fi mú òpin bá ìyẹn gbogbo ètò ọ̀rọ̀ ààbò tó ségesège lórílẹ̀‐èdè Nàìjíríà. Okowa ó pe ìpè lánàá yìí nígbà tó tẹ́wọ́ gba àwọn tó kópa nínú ètò ìkẹ́kọ̀ọ́ tó pè ní ìpele kẹrìnlélógójì yẹn ti iléeṣẹ́ àwọn ọmọ ogun bákan náà láwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ jáde lè tó tẹ́wọ́ gbà ọ́ lálejò lánàá ní ilé ìjọba tó wà ní Asaba tíṣolú ìpínlẹ̀ Delta níbẹ̀ ni Okowa tó ti sọ di mímọ̀ níbi tó ti pe àkórí ìyẹn ètò ìkẹ́kọ̀ọ́ òun ní àní títẹ́wọ́ gba ètò ààbò gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣàmúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ó sọ di mímọ̀ ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tó lédè yìí kojú ó ní tẹ́ bá wò dáadáa ó ní ètò ọrọ̀ ajé ó máa fa àìsíṣẹ́ pẹ̀lú ó ní tíṣẹ́ bá wà jáǹtì rẹ̀ fáwọn ọ̀dọ́ tó kàkùṣẹ́ takuntakun ó ní ẹ̀gbọ́n Yorùbá ni ẹ jẹ́ sáré lọ sílẹ̀ káàró òjìrè ó máa ń pò ìkọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ ó ní tó kàkù bá ríṣẹ́ tó bá bẹ̀ sí ní ṣe ó ní kò sí tàbí ṣùgbọ́n ó ní kí ló jẹ́ pé ètò ọrọ̀ ààbò ṣe ségesège ó ní yóò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dọ́yìndọ́yìn sí ni ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìjọba àpapọ̀ nìkan kọ́ kódà ìjọba ìpínlẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ wo ẹjẹ́ àjọ foríkorí ẹjẹ́ àjọ fímọ̀ ọ̀ṣọ̀kan láti rí i pé òpin dé bá àìsíṣẹ́ tó wà lórílẹ̀-èdè Nàìjíríà lójú láti lè jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe láti fòpin sí ètò ààbò tó ṣe ségesège ọ̀nà àbáyọ nìyẹn o gómìnà ìyẹn Delta ló sọ bẹ́ẹ̀ lówùúrọ̀ tó ní Ifeanyi Okowa ló sọ di mímọ̀ inú rẹ̀ tó jáde ẹ fẹ́ rí ẹ lọ sí ìdàtọ̀ síta ìwé ìròyìn Daily Independent ẹ bá pàdé lówùúrọ̀ tó ní. káàbọ̀ jẹ́ nsáré mọ́lẹ̀ inú ìwé ìròyìn Punch náà mo ti rí o pé akẹ́kọ̀ọ́ uni Ìlọrin tó jẹ́ pé ìpele àṣekágbá ọ̀ya wọ́n ti lè kó níléèwé o ìkejì yóò kojú ìgbẹ́jọ́ o àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn o ọ̀rọ̀ English teacher mi ni o ó ní destiny is injured when wrong choices are made nígbà téèyàn bá lọ yan tí ò yẹ kó yan báyìí ó máa kó bá àyànmọ́ olúwa àyànmọ́ agbágbẹ́ ni gbódà o báko ó ti ní wàhálà nìyẹn ìkejì a beautiful mirror becomes a dangerous weapon when broken mirror jígí ta fi ń wò yẹn tó bá ti lọ fún báyìí àdẹ̀mú kí wọ́n jáde lára yẹn á sì yàn léṣe o òun ló dífá fún ètò pé wọ́n dé pé akẹ́kọ̀ọ́ uni Ìlọrin tẹ́ pé ọlọ́dún kẹrin àṣekágbá torúkọ ẹ̀wọ̀n débi ní ẹ̀ka ti microbiology Wàlíù Sọ̀rọ̀dín tó jẹ́ pé àwọn ni ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn gẹ́gẹ́ bó ti hàn débi pé ní ọjọ́ ajé Monday yìí wọ́n fi ó fara wọn níwájú ìgbìmọ̀ níjọ́ àwọn akẹ́kọ̀ọ́ student disciplinary committee ní ọjọ́ ajé Monday pé nígbà tọwọ́ tẹ̀ pé àǹtí olùkọ́ tó ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ obìnrin eléyìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ni ó jẹ̀bi gẹ́gẹ́ bó ti hàn débi pé ẹni tó jẹ́ pé àga àgbà fún ọ̀rọ̀ tó ń lọ nílé ẹ̀kọ́ yìí torúkọ tiẹ̀ wọn lè ní ọ̀gbẹ́ni Kúnlé Akọ̀gùn ló wá ń sọ pé ìwọ ń tiẹ̀ o bólẹ̀ pé ó ní ọjọ́ méjìdínláàádọ́ta 48 days láti sọ pé kò tẹ́ mi lọ́rùn àpìlì jàre láti ṣàlàyé tani ẹ̀ kàn gbọ́ wọ́n ní ṣùgbọ́n pé wọ́n wá jábọ̀ pé ní abẹ́ ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ yẹn o àti pẹ̀lú rẹ́gísítà tẹ́ pé abilékọ Fọlá olówó lẹ́ni pé wọ́n ti tẹ ìwé jáde wọ́n kà sí ìgbẹ́ wọ́n gbé wá síwájú ìgbìmọ̀ akẹ́kọ̀ọ́ ìbániwé níjọ́ ajé Monday wọ́n dẹ̀ di pé ó jẹ̀bi ẹ̀sùn yìí nísìnyí o inú tó tẹ̀lé ni pé wọ́n lé ẹ kúrò ní ilé ìwé yìí o with immediate effect ni o ní lẹ́tọ̀ kìí ṣe pé dọ̀la o lónìí ni kò ní dọ̀la o kó àti pẹ̀lú wọ́n ti wá fà á gẹ́gẹ́ bó ti wọ̀n dénú wọlé pé lé àwọn tẹ́ pé iṣẹ́ tí wọ́n ní ọmọ tá àbí ìkọ́ òde ni wọ́n ti kọ́ wọn lọ́gbọ́n wálé gẹ́gẹ́ bí ìwé yẹmi ti sọ pé wọ́n ti wá fà á lé àwọn tó tún yẹ lọ́wọ́ pé ó mú àwọn àlè ọ̀rọ̀ ìwé ẹlẹ́wẹ̀ẹ́ mi ó ní ọmọ àlè tó bá ní lálà òun pa gbogbo ìlú lẹ́kún pé kí ilẹ̀ tó mọ́ gbogbo ìlú gbìmọ̀ pọ̀ ní ìwọ wọ́n pa gbogbo mọ̀lẹ́bí ẹ̀rùn pé àìwọ tí ìròyìn bá lọ pọ̀ báyìí àwọn olùkọ́ bóyá wọ́n máa pa wọn ni o ẹ wo ìròyìn yẹn kò dùn mọ́ nínú àmọ́ sì gbọ́ ṣá kí àwọn ọmọ àwa ọmọ ẹ̀yàn ọmọ kí a lè kẹ́kọ̀ọ́ mẹ́ pé ẹ ń bá ju lọ yé òkú ńlá ṣe aláǹgbá pín sí ẹni tó jiná lórí ẹni jẹ o lágbájá ju ẹ lórí díẹ̀ ni yé ìnáwó mú ìròyìn Punch láàrọ̀ ẹ̀ka o. nínú àtẹ̀síta ìròyìn PM News tó jáde lówùúrọ̀ tóní ibẹ̀ ìpínlẹ̀ Ondo mo gbà lọ́wọ́ níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Rotimi Akeredolu tó ti sọ di mímọ̀ wípé àní àwọn èèyàn tó mú yàn sórí àléfà ó ní níbàámu pẹ̀lú òfin ni àti ìlànà nínú ọ̀rọ̀ rẹ̀ ibẹ̀ ló ti yan ẹni tí ẹni tó rúkọ̀ rẹ̀ hàn dé Babájídé Akérédolú gẹ́gẹ́ bí adarí àgbà yẹn ìṣesí àti iṣẹ́ àkànṣe ìmúṣẹ àwọn ẹ̀ka iṣẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ ọ̀hún
bákan náà ló yan àwọn tí ó jẹ́ kọmíṣánná tí iye wọn tó 14 bákan náà ló yan àwọn tó jẹ́ àwọn alábàáṣepọ̀ tó jẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì èyí kéde ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ń lọ Donald Ojogo òun ló sọ ọ́ di mímọ̀ ó kọ́kọ́ ṣàlàyé náà tó lóde ó ní ọ̀rọ̀ kan fò ràwùràn ìkiri lórí ẹ̀rọ ayélujára tó ti sọ di mímọ̀ pé ní Igbó Ọba wọ́n ní ìṣàkóso rẹ̀ wọ́n ní wọ́n ti fi sí abẹ́ ìṣàkóso ilé iṣẹ́ kan tó ní í ṣe pẹ̀lú ti ọmọ gómìnà ìpínlẹ̀ ọ̀hún Ọ̀jọ́gọ̀ ó sọ náà tó fi léde ní ó ní ìròyìn òfegè lásánlàsàn nílé yìí nínú ọ̀rọ̀ tó fi léde ó ṣàlàyé ó ní èèyàn sípò èyí tí gómìnà Akérèdọ́lù tó yan ìyẹn Babájídé tó jẹ́ ọmọ rẹ̀ bákan náà àwọn 14 míì tó jẹ́ kọmíṣánná àtàwọn tó yí wọ́n jẹ́ olùdámọ̀ràn pàtàkì ní ìpínlẹ̀ ọ̀hún ó ní ó ní ṣe pẹ̀lú òfin àti fún ìdàgbàsókè ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀hún ní onítẹ̀bá wo iṣẹ́ gómìnà dáadáa lọ́gbà tó ti gorí ànífà ó ní fún ìdàgbàsókè àti ìgbàyẹ̀gbádùn ìyẹn aráàlú ni àti wípé fún ètò àlàáfíà àti ìgbé ìrọ̀rùn àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ni ó ní gbogbo iṣẹ́ gómìnà lórí àléfà olùgbò ìpẹ́wẹ́tà ló wà níbàámu pẹ̀lú òfin ẹ̀fẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú àtẹ̀síta rẹ̀ yẹn nínú ìwé ìròyìn Daily Independent tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ láti máa bá a pàdé. káàbọ̀. ìwé ìròyìn Nigerian Tribune ni mo náwó gbé báyìí o kábíyèsí ọlọ́run ẹ̀jẹ̀ àdókè lọ́nà. inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn jákèjádò àgbáyé o wá gbọ́ jìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn. bí eré ni òbí àwàdà àwàdà bí eré ni ẹ wá wo mi tí kò tó nǹkan tó sì gbóhùn wẹ̀ lọ. gbogbo ẹ̀yin ènìyàn tọ́lọ́run fún létí lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin láti fi gbọ́ràn o. ẹ jẹ́ ká jọ jòkó jẹ́jẹ́ o kẹ́ má bá mi ká lọ. àwọn ènìyàn kan tó fẹ́ rìnrìn àjò kan orúkọ ìlú tí wọ́n fẹ́ rìnrìn àjò lọ ìlú àyíkú ni wọ́n ń porúkọ rẹ̀ ọkọ̀ ojú omi ni wọ́n sì máa wọ̀ débẹ̀ ṣùgbọ́n kí ọkọ̀ tó gbé. inú ìwé ìròyìn ìjìnlẹ̀. ìjìnlẹ̀ ní wọ́n ń tẹ̀síwájú ìwé ìròyìn Nigerian Tribune tí mo lọ gbé náà ni mo ti gbé jùlẹ̀ yé mo rí eléyìí tó wọ́n dé gẹ̀rẹ́ pé ìtakoni tó máa mú kí ìtẹ̀síwájú ó wà a gbọ́dọ̀ fààyè gbà níbo ẹ̀bọ̀n ìrè o gẹ́gẹ́ bí àkọlé tí mo rí mi ò ta ló ń sọ bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ọ̀rọ̀ English àmì ni o ó ní an effective leader is a criticized leader ẹ bá rí adarí kan tó ń ṣe dáadáa àwọn kan ń takò kì í ṣe pé takò kó ṣubú kó bàjẹ́ ṣùgbọ́n kó takò kó lè mọ ohun tó yẹ kó ṣe nìyẹn òun ló dífá fún ìtọ́wọ̀n dé ń bí o gẹ́gẹ́ bí ìwẹ̀lá yé mi sọ pé ẹni sọ̀kò lùgànná ló fẹ́ gbóhùn onílé o bí àwọn oníròyìn ṣe súnmọ́ pé ìwọ tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí gómìnà David Umahi ní ìpínlẹ̀ Ebonyi tẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n dé ń bí o ìyẹn díákónì tẹ́ pé orúkọ ẹ̀wọ̀n dé ń bí o ìyẹn Francis pé kí lẹ fẹ́ sọ nípa ti ìpínlẹ̀ Ebonyi tẹ́ pé ẹni ọdún márùndínlọ́gbọ̀n báyìí 25 years ló wà tẹnubọ̀rọ̀ ní agẹ́mọ́ ti ń bí léèrè ó ní sẹ́rí tí ẹ̀ máa fẹ́ jẹ́ ọmọ ọdún márùndínlọ́gbọ̀n tó ti ń di 25 year old márùndínlọ́gbọ̀n pé ó ti ń lè dá dúró kó ṣe ní tó kọ̀ báyìí ó ní àmọ́ ṣùgbọ́n sẹ́rí Ebonyi ń bí ó ní àwọn ti ṣe àṣeyọrí pé àwọn ti dá dúró pé ó sọ tó pọ̀ tó dá nípa ti Ebonyi ó wá ṣe àlàkalẹ̀ ó ní àìga èèyàn pé kójú ò má tó ọrùn ó ní sẹ́rí àwọn kan tó pé wọ́n jẹ́ Ebonyans tí ẹ sì ń bẹ̀rẹ̀ yẹn tó ń gbé ní ìpínlẹ̀ Èkó ó ní àìpẹ́ yìí ó jẹ́ pé 250
ẹgbẹ̀rún lọ́nà igba ó lé ọ̀tá 250,000 ní gómìnà ni wọ́n fi ṣe ìrànwọ́ fún wọn lẹ́kọ̀ọ́ látàrí pé kí ni ọjà tí wọ́n ń tà ń bẹ̀ ó ní ìyẹn nìkan kọ́ pé àwọn tó pé wọ́n tún jẹ́ pé ń wa ọ̀kadà ó ní 700,000 lẹ́pẹ́ ẹgbẹ̀rún tó pọ̀ 700,000 lẹ́pẹ́ wọ́n fi ṣèrànwọ́ fún pé ẹlẹ́sẹ̀ mẹ́ta dípò ẹlẹ́sẹ̀ méjì yìí ẹ máa lò láti fi ṣe ó ní àwọn míì tí wọ́n tẹ́ pé 1.5 million mílíọ̀nù kan ó lé àti mílíọ̀nù márùn lẹ́kùn tó ń ṣe ó sọ ohun tó pọ̀ nípa ti gómìnà tó wà lórí david mọ̀ pé àwọn ìpínlẹ̀ ìbọ̀ ìpé òun kan rán ṣe wọ́n tó ń bèèrè lọ́wọ́ pé nípa ti ọdún tó ń nàìjíríà àti ìdìbò tó ti ń bọ̀ báyìí ó ní ẹ̀rù bà wọ́n pé kò sí tó pé àwọn tẹ́ kí ìjọba tó wà ó ní ṣùgbọ́n tí ẹ rí àwọn tẹ́ pé alátakò tẹ́ pé wọ́n sí lóróyè nínú ìjọba ní àsìkò yìí níbẹ̀ ó ní ìjọba tó wà lórí ìfàyè gba ìtakò pé if no one makes you run you will run tí ó bá sẹ́ni tó mú ẹ sáré ìyẹn máa rọ́tìn ádìpẹ̀tà adógun ìyẹn àròpọ̀ òun ti dé píìkì ní ojú kan lè ló máa wà kò ní sọ́mọ́ ó ní ṣùgbọ́n torí pé iná òdẹ̀ níjò láìsí ìrànwọ́ àtẹ́gùn pé àwọn fàyè gba àtakò àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá on the line kó jẹ́ àtakò tó máa mú kí nǹkan tẹ̀síwájú ẹ wo ó sọ púpọ̀ ìyẹn Francis tó yẹ pé olùrànwọ́ pàtàkì sí gómìnà nípa ti ìgbóhùnsáfẹ́fẹ́ ló ń sọ nípa ti ìpínlẹ̀ Ebonyi ẹnu wọn mú wèrò yìí Nàìjíríà ti bò tí mo ti kàdí ẹ̀mí láàárọ̀ yìí ẹ kà ó. Ọlọ́run tọ́lá o mo ti gbé àwọn wèrò yìí tí mo kọ́kọ́ mú ṣáájú jù ìbílẹ̀ mo ti gbé Daily Punch sílẹ̀ Daily Independent mo ti gbé jùlẹ̀ Punch kò sílẹ̀ gbẹ́mi lọ́wọ́lọ́wọ́ báyìí Daily Trust ni mo gbá mú jàre níbi tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó ti sọ di mímọ̀ ó ní ìṣèjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ìyẹn ìṣèjọba Muhammadu Buhari ó ní màdúró ti pọ̀ àníṣe ó ní ìfarajìn sí mímú ìdàgbàsókè wọ̀túnbá ìyẹn ẹ̀ka ìwakùsà lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú fífikún rẹ̀ wípé èyí yóò túbọ̀ fàyè gba àwọn ilé-iṣẹ́ ilẹ̀ orílẹ̀‐èdè Nàìjíríà àti òkè òkun yóò túbọ̀ mú wọn láti máa dá ilé-iṣẹ́ sílẹ̀ sí i wọn látàrí bí ìṣèjọba tó wà lórí àlééfà ìṣèjọba Muhammadu Buhari bó ṣe mú ẹ̀ka ètò ìwakùsà lórílẹ̀‐èdè Nàìjíríà ó sọ̀dímọ̀ lánàá yìí níbi tí ó ti níbi ìpàdé kan ìṣípàdé ẹlẹ́ka ọlọ́dọọdún ẹlẹ́ka rúrú ẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀sẹ̀ àwọn tó ń rí ẹgbẹ́ ìwakùsà lè tún pe àkórí rẹ̀ ní pé ìdí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi jẹ́ wípé àwọn gbọ́dọ̀ pèsè iṣẹ́ àti pé àwọn gbọ́dọ̀ pèsè owó rọ̀gùnrọ̀gùn ìyẹn sí ẹ̀ka ìwakùsà lórílẹ̀‐èdè Nàìjíríà láti fi so mú èso rere jáde ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó ṣàlàyé náà rẹ̀ ó ní ó iye ẹ̀ka ìwakùsà lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ní iléeṣẹ́ ìjọba ó ní ó jẹ́ ọ̀nà kan gbòógì ọ̀nà kan pàtó tí ìṣèjọba tó wà lórí àdífà tó jẹ́ pé kò fọwọ́ yẹpẹrẹ mú o ní pàtàkì jùlọ ó wà nínú èròǹgbà rẹ̀ láti ọdún 2021 sí ọdún 2025 ó ní ìdí ni wípé nígbà táwọn wo ẹ̀ka iye owó tó pèsè wọlé ìyẹn sápò ìjọba ó ní ó tó ìdá mẹ́rìndínlọ́gbọ̀n ó lé díẹ̀ nínú ìdá ọgọ́rùn-ún tó jẹ́ pé ó túbọ̀ mú gba owó tó wọlé sápò ìjọba ó wà ní táwọn bá máa lè túbọ̀ gbọ́nwó sí pẹ̀lú bójútó ìyẹn ètò ẹ̀ka ìwakùsà ìyẹn iléeṣẹ́ ní ó ní mà túbọ̀ mú kí àwọn iléeṣẹ́ tó jẹ́ pé ó wà nílẹ̀ àti lókè kò túbọ̀ dáṣẹ́ sílẹ̀ pèsè iṣẹ́ sí ẹ̀ka ìdáadáa ìyẹn gbákejì rẹ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀wò ó jẹ́ nǹkan pàtó tí ìṣèjọba tó lórí àlééfà ó jẹ́ pé ó gbajúmọ̀ ó wá kí àwọn tó jẹ́ pé wọ́n ṣe àgbékalẹ̀ ètò ọ̀sẹ̀ ọ̀hún ìyẹn àwọn ẹgbẹ́ ìwakùsà orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ̀wò fún àfọwọ́sowọ́pọ̀ yín kódà kò ṣàgbéṣùgbà fáwọn ẹ̀ka tó ṣùgbọ́n tó jẹ́ ti iléeṣẹ́ aládàáni pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ìwakùsà àti ìrìn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní gbogbo ẹgbẹ́ pátá ẹ kúṣẹ́ o ẹ kú àtìlẹ́yìn ìṣèjọba tó wà lórí àlééfà ó ní ẹ̀wò ìjọba ó ní ìfarajìn láti mú ìdàgbàsókè wọn ọ̀tún bá yẹn ẹ̀ka ìwakùsà àti iléeṣẹ́ ẹni lórílẹ̀-èdè Nàìjíríà ẹ fẹ́ bá pàdé fẹ́ di ẹ fẹ́ kà ẹ lọ sínú ìwé ìròyìn Daily Trust tó jáde lówùrọ̀ tòní àtẹ̀síta ẹ̀ níbẹ̀ ẹ̀ lẹ́tí máa bá pàdé. káàbọ̀ ìwé ìròyìn Nigerian Tribune mi ò tí ì gbé lẹ́sẹ̀ mo tún rí eléyìí o ṣé lápá sí àbí lápá tún olórogún àbí kò olórogún kábíyèsí ọ̀dọ̀ àkọọ́lẹ̀ tó gbèrò ni pé ẹnikẹ́ni tó bá ti ṣe tán láti ṣe àtúntò fàyè gba àtúntò ní Nàìjíríà tó dájú ní àgbáláyé yìí ló yẹ kó jẹ́ ààrẹ wa o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tí mo rí tó wọ́n dé ń bì Onwumesiri kò fẹ́ sọ ni o ẹgẹ́ bó ti hàn dé láàárọ̀ yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní gbólóhùn kan àgan àpérò rẹ ó ti tú àpérò fún gbogbo ọmọ eré wo lórí bá mi tẹ pé ó hàn dé yìí kò fẹ́ sọ kan ṣúkà Onwumesiri tẹ pé ní ilé ẹ̀kọ́ ibi tí fáfi òpin ẹ̀kọ́ ti sí ní torúkọ yẹn jẹ́ Howard ìyẹn ní orílẹ̀-èdè Amẹ́ríkà Washington DC tó jẹ́ pé àwọn oníròyìn súnmọ́ pé ẹgẹ́ bí ẹnìkan tẹ́ pé òjọ̀gbọ́n tẹ́ pé orí pé ìmọ̀lẹ̀ wà pé kílẹ̀ ti sọ nípa oníṣẹ́rí Nàìjíríà tó dájú ní àgbáyé pé a nílò restructuring tó jẹ́ pé àtúntò orílẹ̀-èdè tó dájú ní àgbáyé ní tí nǹkan máa ń dàrú náà nǹkan téèyàn lè fi ṣe kó bọ̀ sípò kálàfíà ìjọba ni pé kéèyàn ṣe àtúntò ẹ̀ ó wá sọ débi kan bí ọ̀rọ̀ English àmì
mi sẹ́ni pé if you do not want to offend anyone at all you will end up offending yourself tó o bá fẹ́ ṣe ẹnikẹ́ni rárá ó padà ṣe ra ẹ̀ kódà ní ọ̀pọ̀ ìgbà lèyàn ó tó padà ṣe ọlọ́run lórí ní tí pé kò fẹ́ sẹ́yìn lórí ó ní sẹ́rí àwọn tẹ́ pé wọ́n wà lórí ìtàn wọn lórí ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kí òkòbó wọn bọ̀ ó ní wọn bọ̀ ó ní òkòbó wọn sọ pé àwọn lè bọ́ gba abẹ́rẹ́ lókun pé àwọn kan lé òjijì kiri ní tí ẹ̀kan ṣe náà gbájúmọ́ lẹ́nu tí ìrìnlẹ̀ nígbè kárí pé àdé sọ́sọ́ ní nàìjíríà tó dájú ní àgbáláyé ó yẹ kó mú lọ́kàn wọn ó ní àti pẹ̀lú kò lè dùn wọn ó ní ó sí àfọ̀sì ní ọ̀rọ̀ wọn pé pé a ké àwọn ènìyàn mi kúrò torí àìnímọ̀ pé ẹlòmíì gan òun lóye ohun tó ń pè ní ìsọ́sọ́ ni pé ẹni tí èèyàn lóye kò fẹ́ sọ̀rọ̀ yìí ó ní ẹni tí èèyàn lóye tí èèyàn nímọ̀ pé you cannot give word to them pé báwo èèyàn ti fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ tó jẹ́ pé fẹ́ fi kalẹ̀ ó ní sẹ́ni nàìjíríà tó dájú nígbà pé ìjọba àpapọ̀ ìpínlẹ̀ pé àwọn agbára kan àwọn nǹkan kan pàṣẹ pé ó láti ọ̀rọ̀ lọ́pàá ìpínlẹ̀ lọ sọ yìí ó ẹ wo ìròyìn ẹ̀ pọ̀ ojú bẹ́ẹ̀ lọ níbi tí kò fẹ́ lọ́kọ́ tó pé Howard University ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní Washington DC tó ti ń fọ̀rọ̀ wálé pé restoration ó ní nàìjíríà ó là nílò ẹ̀ ó lẹ́nikẹ́ni tó bá fẹ́ di àrẹ báyìí tó bá pẹ́ ẹni tó wá ti ṣe tán láti ṣiṣẹ́ lórí àtúntò nàìjíríà ó lóun yẹ kó jẹ́ àrẹwà o èmi kàn ká díẹ̀ bẹ́ẹ̀ ni mo gbẹ́nu kó o tẹ́tà ẹ̀ onífàkì tán kó má padà kiri ẹ̀ mọ́ nǹkan bọ́ ni mo fi ṣe o ẹni wọ́n mú wẹ̀rẹ̀ yìí nàìjíríà ti bọ̀ ẹ ká o. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ Èdùmàrè tó bá wa ṣe. ọba tó dákú tí kò nípa náà ni ó bá wa ṣe tànà tèmi á tún bá wa ṣe láéláé òní dáadáa. bẹ́ẹ̀ni adúró ti ni tẹ́rù tó fi bá ní. nígbà tí ilẹ̀ pò yìí báyìí adúró ti yàn. bákan náà adúpẹ́ lọ́wọ́ ju àlẹ́ iṣẹ́ yìí. ẹni àkọ́kọ́ kò ní rẹ́yìn láṣẹ Èdùmàrè. àìkórìíra olóore ká má dẹrù pẹ́ o. jẹ́kìtà ṣe happy birthday sí ọmọ ọkọ ìdílẹ̀kẹ̀ Faridat Àpínkẹ́ Oyèdámọlá ìdílẹ̀kẹ̀ ọmọ ìdílẹ̀kẹ̀ fúnra rẹ̀ ọmọ ìdílẹ̀kẹ̀ ẹ̀ la lọ́rọ̀ Faridat Àpínkẹ́ Oyèdámọlá Rájí èní lọ́jọ́ ìbí ẹ̀. kábíyèsí Ọlọ́run èmi náà ṣe happy birthday sí Tóyìn Eunice Ọlárẹ̀wájú màmá CAC torí ọ̀làṣẹ́ nìyẹn ìyàwó dáàdì tèmi English ìyá mi ní sí problem sí opportunity o nínú àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní pọ̀ mẹ́kan farabalẹ̀ rí mú lò ó lóore tó bá ti lò kán rí máa ṣílẹ̀kùn fún mi níbo làwọn àǹfààní wà lápàtún lápàsì níwájú àti ẹ̀yìn ọwọ́ tàwa yìí gan wò ké wọlé wàrà àǹfààní bẹ́ẹ̀ o Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ tèmi ẹ káàárọ̀ o. Ọláyẹmí Àkànní lórúkọ tèmi ire o.